Ẹ káàbọ̀ padà sórí ètò Èjì Òwúrọ̀. Inú mi dùn, mo mọ̀ pé ẹ ti jókòó ńbẹ̀ tí ẹ fẹ́ wo ohun tí a fẹ́ mú sọ lónìí. Fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń wọlé, mo sọ pé a máa gbé nípele ìpele ni lórí àwọn nǹkan tó ń lọ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́. Èyí tó bá jọmọ́ tọmọ yín bẹ̀, òun náà lẹ máa dìmú. Àbí tó bá tọmọ yín náà, òun náà lẹ dìmú bẹ̀ tẹ́ wò pé báyìí ká wòdì ẹ lè pe Dr. Akeem Owólabí lẹ́yìn ètò tí ẹ tún máa mú ọ̀rọ̀ sọ lọ. Láìpẹ́ yìí, Professor Ibrahim Garba tó jẹ́ Vice Chancellor University Ahmadu Bello University ní Zaria, wọ́n sọ wípé ó ní àwọn ètò kan tó máa ń ṣe káàkiri àgbáyé lórí ìpele tó máa ń fi àwọn university sí ipò gbèǹdéke tó máa ń wà wípé university number 1 university in the world, eléyìí ní number 2, eléyìí ní number 3, bọ́n ẹ̀ máa ń tó lọ bẹ́ẹ̀ nìyẹn. Tẹ́ bá lọ Google lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ rí wọ́n ti tò àwọn yunifásitì yẹn, àwọn yunifásitì tó gbépò kìíní tó gbépò kejì. Ní ti sáyẹ́ǹsì náà wọ́n ti láwọn yunifásitì yẹn. Àmọ́ Professor Garba, Professor Ibrahim Garba, wọ́n ní àwọn ò fi taratara gba ètò yẹn, àwọn ò gbàgbọ́ pé kí ni wọ́n ń lò tó fi máa sọ pé yunifásitì báyìí ló dáa jù. Máa fi ní ó dà Dr. Akeem Owólabí, ẹ jẹ́ n kọ́kọ́ bi yín, ṣé ẹ̀yin náà gbàgbọ́ pẹ̀lú ìpele bọ́n ti ń gbà àwọn yunifásitì nítorí pé ń gbà kan tí wọ́n sọ ní Nàìjíríà tán ní àwọn yunifásitì kan ní Nàìjíríà wọ́n pé yunifásitì kan number 1 nípa kan number 2. Àwọn pòfẹ́sọ̀ wa kan náà ti sọ pé àwọn báwọn náà ṣe máa sọ bẹ́ẹ̀ di pé kíní kan kí ni wọ́n wò, ṣé wọ́n dọ́dọ̀ wa ni, ṣé kí ni nǹkan iṣẹ́ náà ní ṣe gbàgbọ́ pẹ̀lú ẹ̀. Ẹ ṣe olóòtú. Mo kí gbogbo ọmọ Nàìjíríà nílé lóko àti ní gbogbo ibikíbi tí a ti ń wo ètò yìí. Ṣé rí tá a bá ṣe dáadáa, ẹ jẹ́ ká túnra mú. Nínú nǹkan tó ń mú ìfàsẹ́yìn bá gbogbo nǹkan tá à ń ṣe lórílẹ̀-èdè, ká wá padà sórí ètò ẹ̀kọ́ ní àìkí ń gbà pa àṣàṣìṣe. Ọlọ́run nìkan ni ọba tí kì í ṣàṣìṣe. Kódà àwọn tó jíṣẹ́ Ọlọ́run gangan ń ṣàṣìṣe. Ọlọ́run ló máa ń mọ̀ọ́mọ̀ tọ́ wọn sọ́nà. Àwọn olórí wa ò kí ń gbà pé àwọn lè ṣàṣìṣe. Níjọ́ tán bá kì wá dáadáa, a máa sọ pé àjọ yìí dáa. Níjọ́ tán bá bẹnu àtẹ́lù wa, alájọ yẹn ò dáa. Gbogbo ẹni tó bá ń wúrúwà tá à ń wù yìí, ojú kan ló máa dúró sí. Ẹ jẹ́ kí n sáré lọ sí ọ̀dọ̀ Transparency International nígbà tán ní Nàìjíríà ó corrupt nígbà kan. Nígbà tó tún yá tán lá corrupt, everybody tó pariwo. Nígbà tán lá corrupt yẹn, inú bí wa. Nígbà tán wá lá corrupt wọn tún pariwo. Inú wa dùn. Tó bá sọ pé economy wa da kí ń wo ni. Tó máa ń sọ̀rọ̀ nípa economy lágbàlá, tó máa pẹ́ economy wa da. Gbogbo àwọn ní àwọn olórí náà máa fi yan gan. Ibi tán ti sọ yẹn, wọ́n á fẹ́ lè sọ pé kí àwọn móhùnmáwòrán wa kan máa ṣe ní ìṣẹ́jú. Àmọ́ níjọ́ tó bá bẹnu àtẹ́lù wa pẹ́rẹ́, a ní kò rí bẹ́ẹ̀ mọ́. Ṣé báwa yìí náà ni a ti ṣíwájú ní ilẹ̀ aláwọ̀ dúdú yìí tó jẹ́ pé wọn ò ní lè sọ̀rọ̀ àwọn tó ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá 2-3 ní adúláwọ̀ kọ́ máa sọ ọmọ Nàìjíríà ń bẹ̀. Ọdún tí Nàìjíríà gba best player of the year, African best player of the year, Rashidi Yekini, Kanu náà ti gbà rí, àtàwọn bíi mélòó kan ti gbà rí.